gbogbo olóyè lóyè, mo kí ọkùnrin léyìí, mo kí obìnrin léyìí, mo kí yín mo kí yín, mo kí àwa tọmọdé gbogbo àwa akẹ́kọ̀ọ́ ó yẹ ká ti mú darí síléèwé láti iléèwé dé báyìí kí gbogbo wa lọ wá pèrè ká fi tẹ̀dí tàbí ká wá nǹkan ká fìdílé torí mo rọ́jọ́ músolókù ọjọ́ mà ti ń rebi àná òrùn rebi àti wọ̀kùtò pàkọ́tẹ̀ ń wò yẹn ó ń rebi kùnkùndùn. mo kí gbogbo ládéládé mo kí gbogbo lóyè mo kí ìlọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí gbogbo àwọn ọmọdé lọ́dẹ̀ yìí ẹ̀já wọn kan fìdílé tàbí ká fìdílé nǹkan káwa máa jẹ̀gbádùn ara wa lọ ní fẹrẹgẹdẹ fìyìn àti ní ràbájì gan gbogbo àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ lọ wá gègé àti tákàdá ẹ fi sítòsí torí yóò wúlò lọ́jọ́ iwájú lábẹ́ àyọkà lítírẹ́sọ̀ àárí tiwa mú lábẹ́ abala kejì torí mo sọ pé abala méjì lètò yìí abala so kájú ẹ̀ ṣòmèdè pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n abala àkọ́kọ́ àyọkà lítírẹ́sọ̀ òun ni a fi máa ń ṣe àkàwé lítírẹ́sọ̀ á sì béèrè oníkálukú wa á sì jẹ̀bù. ìwé bàbá mi là ń ṣàgbéyẹ̀wò bàbá mi Kọ́lá Akínládé tí orúkọ rẹ̀ ń jẹ́ owó ẹ̀jẹ̀. àwọn tá à ń fọkàn bá mi lọ á ti mọ̀ pé owó ẹ̀jẹ̀ wà ń tòótọ́ àbí kò sí ní tó ń jẹ́ owó ẹ̀jẹ̀ ṣé wọ́n fi ẹ̀jẹ̀ pa owó lára ni àbí wọ́n da owó sínú ẹ̀jẹ̀ torí gbogbo ẹ̀ ó ti mọ̀ ṣe wá ní kàmì. ṣùgbọ́n tó o bá jẹ́ ẹni tó mèdè wàá mọ̀ pé owó ẹ̀jẹ̀ ó kó nǹkan tó pọ̀ sínú báwọn èèyàn ṣe ń wọ́n ọ̀nà ẹ̀rú ọ̀nà ọgbọ́n àlìmọ̀kọ́rọ́ ní láti kọ́rọ̀ tí ìṣe tiwọn jọ. ẹbí ẹ mọ́ra fa bàbá ẹ mọ́ra dá bàbá ẹ lọ́lá owó bá wọn lò nítorí ẹ̀yìn ọ̀la. Yorùbá bọ̀ wọ́n ní àríṣe báyìí àríkà báyìí ní bàbá rẹ̀ gún ohun tá a bá ṣe léni ìtàn ni ó dà lọ́la gbogbo àwa tá a jẹ́ òbí ká gbìyànjú ká ṣe rere ká ṣe dáadáa torí ẹ̀yìn wọ̀ọ̀la torí pé wọ́n ní àwọn bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran kìíní dé ìran kẹta kí ni àwọn tí wọ́n pè lẹ́sẹ̀ kalẹ̀ kí ni àwọn ọ̀wà tí wọ́n wù kalẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé tó fi rántí ọjọ́ ọ̀la gbìyànjú pàwàdà lónìí pé àrò pé ọ̀dọ̀ fún inú rẹ kó bá sọ̀rọ̀ láti ṣe dáadáa torí ohun tá a bá ṣe sílẹ̀ làbọ̀ wá bá. bàbá ẹ mọ́ra dá bàbá ẹ lọ́lá owó bá wọn lò nítorí àníyàn. èmi nìkan kọ́ mo wọ́de lónìí olóòtú mi bẹ́ ń kalẹ̀ bámbà níbi tí lékeleke yìí gbé ń fọṣọ ẹ̀yẹ àparò aráyé òní mọ̀bẹ̀ láíláí fá àbàdà Abíọ́dún làwà ọmọ olóòjẹ́ ọmọ òjẹ́ ń pè tọmọ arọ́tíwẹ̀ bí òjò bàbá kẹ́ẹ̀pẹ́kẹ́mi ọlọ́gùn ọlọ́wọ́ ọbọ̀ tí ni mí tí ń bá mi gbé sókè gbé sílẹ̀ bàdóòṣà ọkọ̀ àwọn ọmọbìnrin wàláì bọ̀dá mi ti ń wá bàhà ọ àìmọ̀ tabarẹ́ni tó fẹ́ gbórí wọlé bọ̀dá mi ti ń wá sí i. ní bàbá mi o. wọ́n lówó lobìnrin mọ̀ ẹgbọ́n sówó lobìnrin mọ̀ ìbéèrè yẹn náà pàkàṣọ lọ́kàn mi wọ́n ṣe sọ́njọ́ ní ìtàn sọ pé owó lobìnrin mọ̀. ẹ̀yin IT student àṣeyẹ báyìí la kàn án ṣe pé gbogbo yín lẹ́sàṣeyè ní takú sọ́nà bí èéfín gbogbo yín lẹ́ẹ̀jẹ̀ èèyàn èròǹgbà ọkàn yín tẹ́ fi wá sí Ìbàdàn rédíò station yóò jọ. orí kẹsàn-án ìwé owó ẹ̀jẹ̀ ń la fẹ́ ṣe àgbéyẹ̀wò èké obìnrin. inú Túndé ọ̀gá ọlọ́pàá dùn láti rí Akin Olúṣínà ó rántí ìgbà tí òun pẹ̀lú Bádéjọ ń fi ṣe ìwádìí ọ̀ràn ìpànìyàn burúkú kan èyí tí Akin pàápàá lọ́wọ́ sí ìwádìí náà ẹni tí Akin fura sí gan-an ni ọ̀rọ̀ náà sílé lórí nígbà náà ìyẹn
tí ó ń tó ọdún mẹ́ta nísìnyí Ìbàdàn ni Túndé wà nígbà náà. Láti ìgbà tí ó ti dé Àkúrẹ́ kò tí ì gbúròó Akin. Wá wojú ayé àkókò tí Túndé bí ọmọ rẹ̀ ọkùnrin èkíní Akíndé. Kò sí ṣíṣe kò ṣàìṣe, wọ́n ní láti dá ìwọ ọmọ náà. Kí wọ́n tó ṣe ọbẹ̀ ẹran ìgbẹ́ tán, Túndé àti Akin jókòó ní pálọ̀. Wọ́n ń tayò. Bí wọ́n ti ń tayò lọ, Túndé kó odù rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í kà á. Èké obìnrin afẹ́ kò jẹ́ ó rówó ó jẹ. Ṣéké lobìnrin. Túndé tẹ ọwọ́ rẹ̀ kọ́kọ́rọ́ ó sì wo iye tí odù rẹ̀ jẹ́. Ó ṣe ọwọ́ kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ kí Akin má bàa lè rí iye tí odù rẹ̀ jẹ́. Ṣùgbọ́n Akin kò tilẹ̀ ronú nípa odù ti jẹ́ tàbí odù kò jẹ́. Èdè tí Túndé fi ka ayò rẹ̀ ló mú èrò kan sọ jáde nínú ọkàn Akin. Bí Akin bá ti ń ka odù tirẹ̀, a sọ wípé èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà. Ṣùgbọ́n Túndé kò ka tirẹ̀ bẹ́ẹ̀. Ìtàn èkébìnrin ló fi ń ka odù kíkà sọ. Ìtàn náà sì bá ohun tí Akin rò lọ́kàn mu. Èké obìnrin afẹ́ kò jẹ́ ó rówó ó jẹ. Báwo ni èrò náà ti dọ́gba tó pẹ̀lú ìtàn tí Bísí sọ fún un? Ọmọkùnrin tí wọ́n ń pè ní Ẹkùn yẹn ó lọ gbé owó fún Àjíkẹ́. Ó rò pé bí Bísí bá rówó yóò gbà láti fẹ́ òun. Nígbà náà a lè pe Bísí ní èké obìnrin bí? Ojú rẹ̀ jọ ti ẹni tí ó ń sọ òtítọ́ sà. Bísí kò jọ ẹni tí ó ń purọ́ rárá. Àti pẹ̀lú kí ló lè mú Bísí purọ́ mọ́ Ẹkùn? Bóyá Bísí ti gba owó lọ́wọ́ Ẹkùn tẹ́lẹ̀ rí kò sì fẹ́ mọ́. Ẹ̀rù wá ń bà á pé Ẹkùn lè ṣe òun léṣe. Kì í ṣe bẹ́ẹ̀. Túndé sọ pé èké obìnrin náà nígbà tó rówó ó juwọ́ sílẹ̀. Bísí kò juwọ́ sílẹ̀ fún Ẹkùn nígbà tí ó rówó. Nítorí náà Bísí kì í ṣe èké obìnrin. Olóòótọ́ obìnrin lòun. Ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé. Wọ́n tayò lọ wọ́n tayò bọ̀. Akin pa Túndé láyò. Wọ́n fi èkejì ta ọ̀mì. Àkókò tó láti gbọ́ ìròyìn lórí rédíò. Wọ́n sì ṣíwọ́ ayò títa. Wọ́n ṣí rédíò sílẹ̀. Pẹ̀lú àwọn òbí wo lọ́wọ́ ká fi tọ́jú wọn ló tọ́. Ká fowó méjì ká fi mọ̀ rẹ́. Pẹ̀lú aládùúgbò ká tọ́jú àwọn ọmọ wa. Kí àpàdé wọn lẹ́yìn wàhálà. Nígbà tí oníròyìn ti sọ àwọn ìròyìn oríṣiríṣi, ó sọ níkẹyìn báyìí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí nípa ikú ọ̀dọ́mọkùnrin kan tí ó kú ikú òjijì láìpẹ́ ní ìlú Oǹdó. Adájọ́ tí ń wádìí ọ̀ràn tí ó jẹ mọ́ ikú àpàpàdodo ti ṣe ìwádìí lórí ikú náà. Ó sì sọ pé májèlé àtẹnujẹ ló pa ọmọkùnrin náà. Oníròyìn wá sọ pé lẹ́yìn tí ọmọkùnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Súlè jẹ ẹ̀bà tán lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló sọ pé inú run òun. Ní alẹ́ ọjọ́ náà ló sì kú. Ọ̀rẹ́ rẹ̀ náà ni ẹni tí wọ́n fi orúkọ bò láṣìírí. Wọ́n rán àwọn ọlọ́pàá lọ́wọ́ ní ìsinyìí nínú ìwádìí ọ̀rọ̀ náà. Akíní ìyẹn máa ṣe kọ́ńbọ̀. Iṣẹ́ ńlá ló délẹ̀ fún ọ yẹn o Túndé náà ní nǹkan tí ojú ọlọ́pàá máa ń rí nìyẹn. Ẹnìkan jẹ ẹ̀bà ó sì kú. Ikú rẹ̀ kó ìdíwọ́ bá ọlọ́pàá kò rí ààyè jẹ ẹ̀bà ní tirẹ̀. Sájẹ́ntì orí owó kò lè jẹun lálẹ́ ọjọ́ náà. Ṣùgbọ́n láìpẹ́ ni ìwádìí náà yóò parí nítorí ẹnìkan ṣoṣo ló ní àǹfààní láti fún olóògbé náà ní májèlé jẹ. Ìṣòro tí ó kù ni pé a kò tí ì mọ ohun tí ọkùnrin náà lè ṣe tó fi rí pa ọ̀rẹ́ rẹ̀. Ṣùgbọ́n a bá ìwádìí lọ ní kíkan lórí èyí. Akin fẹ́ bèrè ǹjẹ́ o ò sì pa ẹnu rẹ dé? Túndé ní mo ń gbọ́ ohun tí o fi béèrè.
Akin fèsì, n kò fẹ́ sọ àtojúbọ̀ iṣẹ́ oníṣẹ́. Túndé wá dáhùn, ó ní, Akin, ìwọ kìí ṣe àjèjì sí mi, èmi náà kìí ṣe àjèjì ẹ mọ́. Mo mọ̀ pé ọlọ́fin tó tó ni ìwọ fúnra rẹ. Ọlọ́run ló dá ọ bẹ́ẹ̀. Nítorí náà mò ń fẹ́ gbà nígbà gbogbo láti gbọ́ èrò lórí rẹ̀. Irú ọ̀ràn báyìí kìkì pé bí o bá bá mi mú èrò kan jáde tí èrò náà sì ṣiṣẹ́, o kò ní polongo ara rẹ. Gbogbo yìí náà gbọ́dọ̀ jẹ́ ti àwa ọlọ́pàá. Akin kò fèsì. Wọ́n gbé oúnjẹ dé. Àwọn méjèèjì sì kọjá sí ìdí tábìlì oúnjẹ. Akin jẹ ẹran, jẹ iyán bí òkèlè mélòó kan. Ó wẹ ọwọ́ rẹ̀, ó sì fa ìgò ọtí bíà mọ́ra. Ó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ sí ẹran ìgbẹ́ àti ọtí bíà lára. Túndé ń bá iṣẹ́ lọ lára iyán. Ó parí iyán náà kódóró. Ó sì tẹ èjì ogbè sára àwo. Lẹ́yìn náà ó ní kí wọ́n mú ọtí sítáùtù fún òun. Ìṣe ni Túndé máa ń ṣe àdàlú ọtí sítáùtù àti ọtí bíà. Àní kàkí ló ń fẹ́. Fún ìgbà díẹ̀, jíjẹ àti mímu ń ṣẹlẹ̀ nínú ilé Túndé. Kò sí ọ̀rọ̀ nípa àgùnbẹ́ tàbí nípa àjọmọ̀gbé, nípa àwọn onímájèlé tàbí nípa àwọn òmùgbó tàbí àwọn olè fọ́léfọ́lé. Kò sí ọ̀rọ̀ jàǹbá, kò sí ọ̀rọ̀ ewu àti iṣẹ́ ìkà kan. Túndé àti Akin ń dáwọ́ ìdùnnú nítòótọ́. Wọn kò sọ fún ara wọn pé kí wọ́n pa ọ̀rọ̀ ikú Súlètì. Síbẹ̀ èkíní kò sọ nípa rẹ̀ mọ́, èkejì pàápàá kò sì mú ẹnu bà á mọ́. Wọ́n sọ̀rọ̀ nípa ọmọ bíbí àti ẹ̀kọ́ àwọn ọmọdé, àǹfààní tí ń bẹ lára ọmọkùnrin àti èyí tí ń bẹ lára ọmọbìnrin, irú ayọ̀ ńlá tí ènìyàn máa ń lò lọ́jọ́ tí ó bá bí ọmọ rẹ̀ àkọ́bí, irú ayọ̀ tí àwọn ìyá àgbà àti àwọn bàbá àgbà máa ń ní ọjọ́ tí wọ́n bá bí ọmọ. Bí owó ènìyàn bá fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ṣe túbọ̀ sí ń ga sí gbogbo ìwọ̀nyí ni wọ́n sọ lákòókò náà. Wọ́n ṣe fàájì tán. Akin sì dúpẹ́ lọ́wọ́ Túndé fún ìnáwó tó ṣe. Ó gbàdúrà kí Olódùmarè dá ọmọ náà sí, kí kó ṣe olú ọmọ. Ó lọ kí ìyá ọmọ nínú ilé, ó sì fún ní owó ọmọ. Ó fẹ́ jáde síta láti máa lọ, ṣùgbọ́n Túndé fà á lọ́wọ́. Ó sì mú padà sínú pálọ̀. Ó ní, Akin, ó jẹ mí ní gbèsè ìbéèrè kan o, tàbí kí n kúkú sọ wípé mo jẹ ọ́ ní gbèsè ìdáhùn kan nípa ti ikú Súlè l'Oǹdó. Kí ni ìbéèrè rẹ tí o gbẹ́nu lé lẹ́ẹ̀kan? Akin ní, kì í ṣe ìbéèrè pàtàkì kan. Mo fẹ́ béèrè bóyá ọ̀ràn obìnrin wà nínú sábàbí ikú Súlè. Túndé gbójú sókè. Ó ní, n kò rò bẹ́ẹ̀ pé Súlè àti Joseph jùmọ̀ ń du obìnrin kankan mọ́ ara wọn lọ́wọ́. Kò dájú. Kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí a gbà sílẹ̀ lẹ́nu àwọn ọlọ́rọ̀ náà. Ṣùgbọ́n Akin ṣe àlàyé pé n kò sọ nípa pé kí Joseph àti Súlè máa du ọmọbìnrin mọ́ ara wọn lọ́wọ́. Ohun tí mò ń rò lọ́kàn ni wípé Súlè àti ẹlòmíràn lè máa du obìnrin mọ́ ara wọn lọ́wọ́. Ẹni tọ̀hún sì lè lo Joseph láti ṣe ìjàmbá fún Súlè. Joseph lè mọ̀ ète onítọ̀hún, ó sì lè ṣaláìmọ̀. Ẹnìkan tí ó bá já fáfá tí ó mọ̀ pé ilé Joseph ni Súlè máa ń dé sí lè fi májèlé sínú àwo tàbí ife tí Súlè yóò lò. Kò rọrùn láti ṣe, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó rí bẹ́ẹ̀. Túndé lọ sí ìdí tẹlifóònù, ó sì sọ̀rọ̀ sí tẹ̀sán ọlọ́pàá. Àló
ta ló ń sọ̀rọ̀? Oh, ìwọ ni Túndé. Túndé ló wà níbí. Ǹjẹ́ sájẹ́ntì orí owó wà ń bẹ̀? Pè é fún mi. Àló? Àló? Sájẹ́ntì nìyẹn. Túndé ló ń sọ̀rọ̀. Ṣé ẹ kò ní iṣẹ́ kánjúkánjú nílẹ̀? Kò sí. Ó dára. Nígbà náà mo fẹ́ kí o wá rí mi nínú ilé mi ní ìsinyìí. Gbé fáìlì ọ̀ràn ikú Súlè tí Oǹdó yẹn lọ́wọ́. Mo fẹ́ bá ọ jíròrò nípa ọ̀ràn náà. Àwọn èrò títún kan ti jáde. Ó gbé tẹlifóònù sílẹ̀ ó sì padà wá jókòó. Kò pẹ́ tí orí owó fi dé pẹ̀lú àwọn àkọsílẹ̀ ìwádìí ọ̀ràn náà. Túndé ka àwọn àkọsílẹ̀ náà lọ títí lẹ́yìn tí ó sì ti ka gbogbo rẹ̀ délẹ̀. Ó gbé ìwé náà sílẹ̀. Ó ní kò sí ohun kankan nípa obìnrin tàbí ìyàwó nínú àkọsílẹ̀ náà. Akin ní mo rò pé àwọn dárúkọ ẹnìkan tí ń jẹ́ ẹkùn sínú ọ̀ràn náà. Ẹkùn, ó jọ pé orúkọ ìnagijẹ lásán ni ẹkùn yẹn. Ẹni náà yóò ní orúkọ mìíràn tí í ṣe orúkọ rẹ̀ gan-an. Ǹjẹ́ ẹ̀yin ọlọ́pàá mọ ẹnìkan tí ń jẹ́ ẹkùn? Ǹjẹ́ ẹnìkan tí ó ń jẹ́ ẹkùn l'Oǹdó? Ǹjẹ́ ẹni yìí ní nǹkan kan ṣe pẹ̀lú ikú Súlè? Sájẹ́ntì orí owó ní dájúdájú ó mọ ẹnìkan tí à ń pè ní ẹkùn l'Oǹdó. Ògúndìran ni orúkọ rẹ̀. Iṣẹ́ gẹdú ló ń ṣe. Ohun tí ó mú díẹ̀ nínú mímọ́ ọlọ́pàá níbẹ̀. Lọ́jọ́ àìsùn ọdún, ẹkùn mu ọtí yó ó sì gún ẹnìkan lọ́bẹ. Kì í ṣe ọ̀rọ̀ obìnrin ni wọ́n sọ dé ibẹ̀. Ẹkùn kì í ṣe arẹwà ènìyàn. Ó burẹ́wà ju èṣù lọ. Kò wu àwọn obìnrin. Kí a má purọ́, kò wu èmi tí mo jẹ́ ọkùnrin yìí pẹ̀lú. Kò sí obìnrin tí ó lè sọ pé ó wu òun. Bóyá ṣá wọ́n lè fẹ́ fi owó rẹ̀, ṣùgbọ́n yàtọ̀ sí ti pé ó lówó, kò sí nǹkan kankan lára ẹkùn tí ó lè wu obìnrin. Gẹ́gẹ́ bí ẹjọ́ tí wọ́n rò lọ́jọ́ náà lọ́hùn-ún, ọ̀rọ̀ nípa igbó gẹdú kò ṣe gẹdú ni wọ́n sọ pẹ̀lú Àkànbí. Àwọn méjèèjì ni wọ́n mutí yó. Wọ́n sọ ọ̀rọ̀ líle sí ara wọn. Ẹkùn fa ọ̀bẹ yọ ó sì gún Àkànbí. Ogun ọgbẹ́ náà dé pọ̀ díẹ̀, ṣùgbọ́n àwọn dókítà tọ́jú rẹ̀ dáradára ó sì sàn. Bí ẹ bá rí ẹnu Àkànbí lónìí, àmì iṣẹ́ ọwọ́ ẹkùn wà lára rẹ̀, nítorí pé nígbà gbogbo kí Àkànbí bá ń rẹ́rìn-ín, gbangba lẹ́yìn rẹ̀ máa wà níta. Túndé ní n kò mọ̀ nípa ọ̀ràn náà. Bóyá kí n tó dé Àkúrẹ́ ni? Orí owó dáhùn. Bẹ́ẹ̀ ni, kí o tó dé Àkúrẹ́ ni. Ó tó ọdún 4 nísìn. Túndé béèrè kí ni iṣẹ́ nípa rẹ̀. Orí owó sì dáhùn pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ó ní ẹkùn ló ń ṣe ẹ̀wọ̀n ọdún kan fún ẹ̀ṣẹ̀ náà. Orí àtàtà lọ́yàgbà kò sì ṣe iṣẹ́ bẹ́ẹ̀ ìbá ṣe tó ọdún 3. Ǹjẹ́ o mọ̀ bóyá ẹkùn yìí ní nǹkan ṣe pẹ̀lú ikú Súlè? Orí owó ní n kò mọ̀ rárá pé ẹkùn lọ́wọ́ nínú rẹ̀, ṣùgbọ́n n ó ṣe ìwádìí wò. ó bá wọn lò nítorí ẹ̀yìn ọ̀la o. Ṣẹ́rí lọ abala kejì ajígbégbá ajélérí tètè ni wá torí ìran ẹ̀ta báyìí ní kọ́kọ́ tà kí gbogbo ẹranko gbóyòókù tó dà. Ẹ bá wa dòwò pọ̀, ẹ fi tiyín gbé tiwa lárugẹ nílé iṣẹ́ wa. Gbogbo ẹ̀yin tí Olódùmarè ṣẹ́gi ọlà fún láwùjọ, òun ni ó ṣòwò kérété péréte aládàá ńlá, gbogbo yín pátá. Kan ẹ̀fì tí yín gbé tiwa lárugẹ kọjá yín wá tà wàràwàrà bí ọmọ ẹranko ẹ̀ta ṣe ń tà. Gbàdó kí ló wà ń bẹ̀?
padà lójú ọjà lọ́hùn-ún torí èmi ọ̀rọ̀ jọ mùsùlùmí. Ẹ káàbọ̀ padà lójú ọjà lọ́hùn-ún. Bẹ́ẹ̀ náà ni torí pé kí ni tẹ́yìn bá ti fa fi ti yín gbé tiwa lárugẹ àwa náà á lè mọ̀ ṣètò ǹṣó. Abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní mò ń mórílé ṣó kájú ẹ̀ ṣó gbédè ṣó mèdè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà àwọn Yorùbá kan wà tó fara sí tó ti ń ròkun gbàgbé tá a ní ká jí dìde ká jí gìrì sí i kí wọ́n ní ọmọ tó bá sọ dẹ́nu báyìí ó sàpò yàkọ́ ni ẹ̀yẹ kan lu agbami ètò náà ẹ béèrè ìbéèrè ẹ dáhùn láti ilé nọ́mbà tẹ́ fi pè wá tí ẹ fi pè tẹ́ fi dá sétò ó ní studio line tẹ́ fi máa pè láti jẹ̀bùn 070 47 87 04 70 nọ́mbà tẹ́ fi bá wa sọ̀rọ̀ tẹ́ fi pè sí Ìbàdàn radio station ní 070 47 89 04 75 lẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ pè tàbí tẹ́ fi tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa tẹ́ ẹ bá gba ẹ̀bùn náà 070 47 89 04 75. Tó kọjá àwọn méjì nínú àwọn mẹ́ta tí wọ́n jẹ ẹ̀bùn wa wọ́n ti wá gba ẹ̀bùn wọn jẹ́ àfàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn oníwèé gbogbo ẹgbẹ́ oníwèé níbẹ̀rẹ̀ lábẹ́ alága oníwèé gbogbo wọn pátápátá ni wọ́n ṣeun àbùdí ń tolókun àbùdí ń tọlọ́ṣà àbùdí ń tomi àpò sáàsà mùrákì ìgbẹ́ ọwọ́ yín ò ní kànsàlẹ̀ ẹ̀pọ̀ àmọ́ rí yín bá o ẹ ṣeun. ní ìjẹjọ mo béèrè mo ní kí lorúkọ míì tá à ń pe orógbó mo ní àìsàn kan wà a kì í gbowó bẹ́ẹ̀ náà láì gbẹ̀jẹ́ lára ìbéèrè tí mo béèrè ní ìjẹjọ nìyẹn mo dẹ̀ rí ẹni dáhùn rẹ̀ dáadáa àwọn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n dáhùn rẹ̀ àwọn ni wọ́n gba ẹ̀bùn àwọn méjì tí wá gbẹ̀bùn wọn ó kù ẹnìkan tí ò tí ì wá gbẹ̀bùn ìyẹn Túndé Adéọ̀sùn gbogbo gbàkigbà tí wọ́n bá wá sí Òkè Àrẹ̀mọ ní àhín ní Ìbàdàn radio station wọ́n á rí studio manager wa Kọ́lápọ̀ Bádìrù kí wọ́n béèrè ẹ̀bùn péréte kékeré tí a fẹ́ fi ta wọ́n lọ́rẹ ẹ̀bùn wé ní oko tí ìṣòwò ń bẹ o. ó dáṣẹ́ ti ṣe tán ó ti yá tó bá jẹ́ kó ti yá ìbéèrè ní lọ báyìí ọmọkùnrin ọ̀dọ́mọkùnrin tó kúndùn obìnrin lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́mọkùnrin tó kúndùn obìnrin lọ́pọ̀lọpọ̀ kí ni à ń pè é ọ̀dọ́mọkùnrin tó kúndùn obìnrin lọ́pọ̀lọpọ̀ kí là ń pè é. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mo ní à ń pe obì ní obì oríṣiríṣi obì ló wà lọ́lọ́dùmarè fi jíkì wa ṣùgbọ́n tá a bá wá fẹ́ pe obì ní obì kí lorúkọ tí à ń pè é. ìbéèrè àkọ́kọ́ ó ní ọ̀dọ́mọkùnrin tó kúndùn obìnrin kí lorúkọ tá à ń pè é. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì orúkọ mìíràn fún obì kí ni ó ń jẹ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta oríkì yìí jẹyọ nínú oríkì ilẹ̀ ibì kan Ògúnmọ́lá olójògbó kẹrin lójú ogun òwò ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà ó jẹ́ oríkì ilẹ̀ wo. ìbéèrè àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí i ọkùnrin tó kúndùn obìnrin ni à ń pè ní dash orúkọ mìíràn fún obì ó ní à ń pè ní kíni orúkọ mìíràn fún obì tí mi bá fẹ́ pè ní obì ṣàmọ̀ pé ní ìjẹjọ́ àṣàgbéyẹ̀wò orúkọ mìíràn fún orógbó anítọ̀ bá fẹ́ pé orógbó ní orógbó pé kí ni orúkọ míì tá à ń pè é ẹni tó dáhùn ó dáhùn rẹ̀ dáadáa à ń pè ní kọ̀lá
mo ní kí lorúkọ mìíràn fún àdínníjẹjọ ẹni tó dàn rẹ̀ dàn dáadáa ó ní yánkò. lónìí orúkọ mìíràn wo là ń pè òbí tí ìbá fẹ́ pè ní òbí kí lorúkọ tí à ń pè é? ọmọkùnrin tó kúndùn obìnrin ni à ń pè ní dash. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, nínú oríkì orílẹ̀ wo ni orúkọ lórí ọ̀rọ̀ yìí ti jáde? ògúnmọ́lá ọmọ ológbòjò kẹrin lójú ogun ọwọ́ sòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà ó jáde nínú oríkì orílẹ̀ wo? ayé ṣì wà láti dánmọ́lúwàbí ẹ̀jẹ̀. ẹbí ẹ mọ́ra fa bàbá ẹ mọ́ra dá bàbá ẹ lọ́lá fowó bá wọn lò nítorí ẹ̀yìn ọ̀la. ojú òpó ti ń dàrú gùdùgùdù. ìpè tí ń jápè. àwọn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n bá ráyè pè wọlé ni ó jẹ̀bùn yìí. studio line tẹ́ fi máa pè tẹ́ máa fi jẹ̀bùn lẹ́ẹ̀kan sí 070 47 89 04 75. fa màmá ẹ mọ́ra dá bàbá ẹ lọ́lá fowó bá wọn lò nítorí ẹ̀yìn ọ̀la. ọkùnrin tó kúndùn obìnrin tó fẹ́ràn obìnrin jù láfẹ̀ẹ́jù tó kúndùn obìnrin ni à ń pè ní dash. orúkọ mìíràn fún obì ni à ń pè ní dash. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, mo ní oríkì yìí jẹyọ nínú orílẹ̀ wo? ògúnmọ́lá ọmọ olójògbó kẹrin lójú ogun ọwọ́ sòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà oríkì yìí jẹ́ ti ilẹ̀ wo? ìpè tí ń jápè o. ta ló wà ń bẹ̀ bàdó? èèyàn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n bá gba ìbéèrè yìí dáadáa àwọn ni wọ́n jẹ ẹ̀bùn. tí broda Túndé Adéọ̀sùn tí wọ́n bá wá sí Ìbàdàn radio station kàn bèrè studio line kàn bèrè studio office kàn wọlé kí wọ́n gba ẹ̀bùn wọn lọ́wọ́ studio manager. àtẹ̀jíṣẹ́ mẹ́ta tó wọlé àwọn wo ni? tọ́ ẹja ṣe báyìí ńgbà náà nọ́mbà tèmi gangan tí mò ń ṣètò máa fi síta. èèyàn mẹ́ta tó bá kọ́kọ́ pè wọlé èèyàn mẹ́ta tó bá kọ́kọ́ wọlé nọ́mbà tèmi gangan tí má kọ́kọ́ rí i a jẹ́ pé òun ni màá padà fún lẹ́bùn nìyẹn torí studio line ìpè ṣàǹjápè ni nọ́mbà ìbánisọ̀rọ̀ mi rèé 080 58 01 36 57 òdo ẹ̀jọ òdo àrún ẹ̀jọ òdo ọ̀kan ẹ̀ta ẹ̀fà àrún èje. tọ́ ìgbà yíyá sọ wá o. oyin ṣetán yín ra fárágì èèrà ṣetán èèrà ń rè mọ́gìyàn abilékọ rájí ṣetán mò ń ṣẹ́rí lọlé olólùfẹ́ mi
títí ijọ́ mẹ́jọ tá a pàdé mi fi yín sílẹ̀ sínú ìbànújẹ́ mi ò ní dé bá yín nínú ìbàjẹ́ ẹnu mi wọ̀ nínú ọbẹ̀ lásà ó dìgbà. rántí ọmọ ẹni tí ìwọ